Yorùbá tiwa ni, tiwa ni, tiwa ni. Yorùbá tiwa ni, ẹ jẹ́ ká jọ sọ. Yorùbá tiwa ni, tiwa ni, tiwa ni. Yorùbá tiwa ni, ẹ jẹ́ ká jọ kọ. Yorùbá tiwa ni, tiwa ni, tiwa ni. Yorùbá tiwa ni, ẹ jẹ́ ká gbé ga. Hello. Good morning, good afternoon, good evening. Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá tẹ́ ti ń gbọ́ wa. Lórí ètò wa èdè àti àṣà látúndé lénìí. Lónìí a ó máa sọ ìtàn Ìjàpá àti ajá. Today we are going to be telling a story about the dog and the tortoise to our children. We want them to learn the story. It's an old story that in Yoruba land they normally tell. So we are going to be telling the story, and we will hope that the children will enjoy it at home. Before we continue, if you have not subscribed, please click the subscribe button. Help us to subscribe, like and share. Ní òní, a ó máa sọ ìtàn nípa ajá àti ìjàpá. Gbogbo wa la mọ̀ pé ìtàn ajá àti ìjàpá, pàápàá jùlọ ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ́. Ìtàn ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ́ òun la ó máa sọ ní èní. Ẹ jẹ́ kí àwọn ọmọ wa kán jókòó kán gbọ́ ìtàn náà kí wọ́n sì kọ́ ẹ̀kọ́ níbẹ̀. Ní ìgbà kan, ìyàn mú gbogbo ẹranko pa ìyá wọn jẹ. Ajá gbé ìyá rẹ̀ lọ sí ọ̀run. Ó máa ń jẹun ní ọ̀dọ̀ ìyá rẹ̀. Ìjàpá bẹ ajá fún ìrànlọ́wọ́. Ajá mú ìjàpá lẹ́yìn dé ibi tí ó ti ń kọrin pé ìyá takùn wálẹ̀ o, àlùjanjan kíjan. Ìyá takùn wálẹ̀ o, àlùjanjan kíjan. Gbogbo ẹranko pa yèyé rẹ̀ jẹ, àlùjanjan kíjan. Ajá gbé tirẹ̀ ó dọ̀run, àlùjanjan kíjan. Ìyá takùn wálẹ̀ o, àlùjanjan kíjan. Ìyá na okùn sílẹ̀, wọ́n bá okùn dé ọ̀run. Wọ́n jẹun yó, wọ́n sì padà. Ìjàpá yọ́ lọ kọrin. Ìyá tún na okùn sílẹ̀. Ìjàpá bá okùn dé òkè. Bí ìyá ajá ṣe rí i pé kìí ṣe ọmọ òun ni, ó gé okùn ní ìlàjì. Ìjàpá já lulẹ̀, ó sì túká. Áyán àti èèrà ló bá a to ẹ̀yìn rẹ̀ jọ débi ó ṣe rí ní òní. Ìtàn yìí kọ́ wa pé ilẹ̀ dídà kò dára. Nínú ìtàn yìí, a fẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n kọ́ ẹ̀kọ́ gidi nínú ẹ̀. Tí ènìyàn bá wà tí wọ́n bá ń ṣọ̀rẹ́, kí wọ́n má dá ara wọn, kí wọ́n má ṣe ibi sí ara wọn. Nítorí pé ajá ó fẹ́ràn ọ̀rẹ́ ẹ̀, ó mú un lọ sí ọ̀dọ̀ ibi tó fi ìyá ẹ̀ pamọ́ sí lọ́dọ̀ ìyá ẹ̀. Wọ́n jọ jẹun, wọ́n jọ mu. Ṣùgbọ́n nítorí pé a mọ̀ pé ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ́ ni, ó lọ lẹ́yìn, ó fẹ́ lọ ṣe nǹkan tí kò yẹ kó ṣe. Ojú rẹ̀ sì rí nǹkan tí kò yẹ kó rí. Nínú ìtàn yìí, ní ẹ̀yin òbí wa nílé, ẹ bá béèrè lọ́wọ́ àwọn ọmọ wa, kí la ń pè ní aáyán? Ẹranko wo ni ìjàpá? Ẹranko wo ni ajá àti ìjàpá? Àti pé èèrà náà, kí a béèrè gbogbo àwọn nǹkan yìí lọ́wọ́ àwọn ọmọ wa. A lérò pé àwọn ọmọ wa ti kọ́ ẹ̀kọ́ kan tàbí òmíràn nínú ìtàn yìí. The lesson to be learned in this story is our children, they should try to keep to promise. They should not go behind back their friends or stab people at the back. So we should train them to be a good friend to their friend and to be a good person generally. So àwọn ọmọ wa, ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ wọn kí ni àwọn ọ̀rọ̀ tó wà ńbẹ̀ tó yé wọn àti tí kò yé wọn. Ẹ jẹ́ kí wọ́n ka
ẹ jẹ́ kí wọ́n kà ìtàn náà kí wọ́n kọ́ dáadáa kí wọ́n sì mọ àwọn ọ̀rọ̀ tó wà níbẹ̀. Níbí ni a ó parí ètò wa ti èmi sí. A lérò pé àwọn ọmọ wa ti kọ́ ẹ̀kọ́ kan tàbí òmíràn. Ẹ̀yin òbí wa nílé, ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ní Yorùbá, yóò ràn wọ́n lọ́wọ́ gidigidi. Ẹ ṣé gan títí di ọ̀sẹ̀ tó ń bọ̀. Ó dìgbà kan náà. Till next week, we hope to bring more of the story again. Bye for now. Ó dàbọ̀, ó dìgbà kan náà. Yorùbá tiwa ni, tiwa ni, tiwa ni. Yorùbá tiwa